kálukú ẹ̀dá padà sọ́dọ̀ ara rẹ̀ tí yóò sì fún gbogbo ẹ̀dá lábọ̀ ntí oníkálukú wọn bá gbé ilé ayé ṣe kí wọ́n tó kú ńbẹ̀ kí ọba olúwa wa kó dákun kó jọ kó jẹ́ kí àríàbọ̀ rè jẹ́ kọ́lọ́n ọba kó sì jẹ́ kí ìró rere kó jẹ́ tiwa lọ́jọ́ gbéǹde àlìkìyámà tí yóò gbé wa dé ààyè rere tí í ṣe àlìjánná onídẹ̀ra lọ́la ìjọ kan ṣoṣo ọlọ́run. gẹ́gẹ́ bí àwọn àáfàá wa Sheikh Al-Karim Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ iktinamul awqat bil amali salihah ó ní agbọ́nrin ẹ̀kọ́ tàléèní kíkófà ọjọ́ ayé àkókò ayé fún àti fi ṣe iṣẹ́ rí tọ́lọ́ ń yọ́nú sí fún wa pẹ̀lú àti fi ṣe tolúwa pẹ̀lú àti fi ṣe àwọn ìjọsìn tọ́lọ́ nítorí ẹ̀dá tọ́dẹ̀ gbé wọn kọ́ wa ní ọrùn tó ṣe pé dandan ó ní ká ṣe wọ́n tá a bá fẹ́ lábọ̀ rẹ̀ lọ́jọ́ ìgbéǹde àlìkìyámà. ja'ala Allahu dunya masra'atan lil akhirah rí ilé ayé tá a wà yìí ọlọ́run ọba ṣe ní ayé kan tá a ti ṣiṣẹ́ àlìkìyámà tá a ń lọ ilé ayé ni láti ṣiṣẹ́ ọ̀run torí pé ayé yìí gan kọ́ ni target àlìkìyámà òun ni target ẹ̀dá kí a lè wá ṣe ń tọ́run ó fi dá nílé ayé ńlá ṣe wà nílé ayé a wà nílé ayé for nothing wípé àwa bẹ́ẹ̀ tá a bá sì ti kú ọ parí bẹ́ẹ̀ ká lè wá gbélé ayé ṣe ní tí ó mú kọ́run ọ̀dà ní tí ó mú ká gúnlẹ̀ sálìjà náà onídẹ̀ra tọ́run wo fi ní bàjẹ́ tá a fi ní gúnlẹ̀ sọ́run àpáàdì tí í ṣe náà Jahannama. ìdí ẹ̀ nìyẹn tó fi dá sí pé ẹni tó mọ tí ń ṣe ilẹ̀ ẹni tó gbájúmọ̀ nǹkan tí àlìkìyámà rẹ̀ ó fi dá nílé ayé tọ́lọ́run ọba dá sí fúngbà díẹ̀ ẹni tí ọmọ tí ń ṣe tó lè dẹni tí yọ jẹ́ ká àbá mọ̀ káyìn tọ́lọ́run ọba tí ọba là káyìn ilẹ̀ ẹni tó ṣe yí pé kò gbájúmọ̀ nǹkan tọ́lọ́run ọba torí rẹ̀ dá nílé ayé tó rò yí pé kò sí àlìkìyámà tí wọn ó ti bí un lẹ́jọ́ kan tó ń bá kú tán irú ẹni báwọn ẹni kọ̀mọ́ tí ń ṣe tó sì dá sí pé ó ní bùkátà sí káfàdúrà ràn lọ́wọ́ kọ́ mọ́ bá pálapàla kúrò nílé ayé kọ́ mọ́ lo ìgbésí ayé ẹ̀ rádaràda kíkú kó fi wá dé láti pa nítorí àfẹ́ kẹ́nìkankan kó di ẹni ìyà ọlọ́run ní í ṣe wá lẹ́ni ìyà láyé àti lọ́jọ́ gbéǹde àlìkìyámà. èyí lọ́fà tó fi já sí pé amara Allahu ta'ala bibtinami awqati dunya li ta'ati walil qiyam bil a'mal as-salihah ọlọ́run ọba ń pa àwọn ọmọ ẹ̀dá ènìyàn àtàwọn àlìjànú láṣẹ láti kófà àkókò àtọjọ́ ilé ayé fún ìṣèfẹ́ òun ọlọ́run àti ìmọ̀ tẹ̀lé àṣẹ òun ọlọ́run àti ìmọ̀ sin òun ọlọ́run ọba bóun ṣe ń fẹ́ lọ́dọ̀ wa pẹ̀lú ìfi àwọn àkókò àti ọjọ́ ilé ayé máa ṣe àwọn iṣẹ́ rere tí yóò mú alábọ̀ rẹ̀ lọ́jọ́ ìgbéǹde àlìkìyámà. gbọ́ ọba adẹ́dà ní Suratul Baqara súra orí kejì Al-Qur'ani alápọ̀nlé ayọ̀ 150 ayà 148 ọlọ́run ní fastabiqul khairat ẹ̀yin ẹ̀dá mi ẹ̀yin èèyàn ẹ̀yin àlìjànú ẹ máa ṣalápá ń tètè àti máa ṣe gbogbo tó bá jẹ́ rere kíákíá ẹ má fi rere ṣíṣe falẹ̀ ẹ má fi rere ṣíṣe jáfira ẹ máa yárayára ẹ máa tara kankan máa ṣe gbogbo tó bá ti jẹ́ rere kémi ọlọ́run ọba fẹ́ kẹ́ ẹ ṣe ni torí pé ẹ lè pé yọ́ yá kọ́pẹ́ ẹ sì lè yí pé yọ́ pẹ́ kọ́ya ẹ̀dá dandan ni kó fàyè lẹ̀ ẹ̀dá lè máa ròyìn pé yọ́ pẹ́ kóhun ó tó fàyè lẹ̀ kọ́lọ́run ọba wípé òjijì kúlẹ̀ ìníkú òde èyí sì wálé ayé lẹ́ẹ̀mejì èyí kú lẹ́ẹ̀mejì ìkan tó wáyì iná ni tó bá yí padà sálíkì àmọ́nu ìgbéǹde rẹ ọ̀dọ̀jọ́ ọ̀dàjọ́ léyìí tó ṣe yí pé gbogbo ẹ̀dá ìní ọgbàdájọ́ ní ìwájú ọlọ́run ọba tó jẹ́ ọba adẹ́dà
ìdájọ́ tá a gbà lọ́jọ́ ìdájọ́ yìí ọlọ́run jẹ́ ó dá ọlọ́run jẹ́ ó jẹ́ ìdájọ́ tí ó máa gbé wa lọ sílé ìkẹ́ tí í ṣe àlìjánná onídẹ̀ra. ìdí èyí ọlọ́run fẹ́ ká yárayára máa ṣe àwọn rere àwọn iṣẹ́ dáadáa àwọn ìjọsìn àwọn ìmọ̀ tẹríba fún òfin àti ìlànà rẹ̀ ìmọ̀ ṣe àwọn nǹkan tó pè ní àlàálì fún wa ó sì fẹ́ ká yára kúrò nídìí ẹ̀ṣẹ̀ ó fẹ́ ká yára kúrò nídìí àwọn nǹkan tó pè ní èèwọ̀ tó dẹ̀ pè ní yapa òun ọlọ́run àti yapa àwọn òjíṣẹ́ tó òun ọlọ́run rán sí àwọn ẹ̀dá ní tìtorí ká lè ṣoríire láyé àti lọ́jọ́ gbèǹde àlìkíyámà. bẹ́ẹ̀ dẹ̀ ní òru àti ọ̀sán táwọn ohun ìkíní kejì iná ní àkókò ìgbésí ayé ẹ̀dá ẹ̀rí torí pé ọlọ́run ọba ọ̀dá ìkíní kejì lásán òru ọ̀sán ọlọ́run ọ̀dá wọn dàálẹ̀ lásán pé kí wọ́n máa wá ká máa lọ ká máa wá ká máa lọ bẹ́ẹ̀ dàálẹ̀ lásán àkókò ọjọ́ ayé wa nu bẹ́ẹ̀ ṣe ń wòun ọlọ́run ọba ó gbé kíní kejì kalẹ̀ bẹ́ẹ̀ ká máa lọ ká máa bọ̀ fún àti máa yárayára ṣiṣẹ́ rere nínú wọn bí wọ́n ṣe ń wá bí wọ́n ṣe ń lọ àti ìtẹramọ́ gbogbo tó bá jẹ́ ìbẹ̀rù ohun ọlọ́run àti ìpayà àwọn àti ìmáa fi ìkíní kejì kó fa àwọn ìjọsìn àti gbogbo dáadáa tó ń fẹ́ ká máa gbé orí ilẹ̀ ọ̀hún ṣe títí dìgbà tó ń rí pé ká máa padà bọ̀ wá sí ọ̀dọ̀ òun bó ló ṣe ń lo òru àtọ̀sán rẹ sórí ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ òjíṣẹ́ ọlọ́run ló ń lò ó sí àbí orí ẹ̀ṣẹ̀ àti ìlànà èṣù. ọlọ́run aláàánú jùlọ kò ní jẹ́ ká jẹ́ ẹjọ́ ọbú lórí òru àtọ̀sán wa tó bá di ọjọ́ ìgbéǹde àlìkíyámà níwájú rẹ̀. ọba àlekè ọlá ń sọ ní suratul furqan aya 62 yìí pé wa huwa alladhi ja'ala al-layla wan-nahara khilfatan liman arada an yadhakkara aw arada shukura. òun ọlọ́run ń lòun dá òru àtọ̀sán pé ká máa lọ ká máa bọ̀ fẹ́ni tó bá fẹ́ rántí òun nípa tó ń torí rẹ̀ dá a sílé ayé láti tẹra mọ́jọsìn àti sẹ́ẹ̀rẹ́ àti bẹ̀rù òun ọlọ́run àti máa ṣèfẹ́ òun ọlọ́run tàbí onítọ̀hún tí ẹ̀ fẹ́ fọpẹ́ fóun ọlọ́run ọba tó ń jẹ́ ọba adẹ́dà tóun dá òru àtọ̀sán yìí tóun sì ní kékìní kejì wọn ká máa gbaṣẹ́ lọ́wọ́ ara wọn tí kan ò sì pakasọ síra wọn tóun tún wá dá àwọ̀ ẹ̀dá tá à ń sẹ̀mí nínú òru àti ọ̀sán pẹ̀lú. èyí ń túmọ̀ sí pé ọlọ́run fi ń rinlẹ̀ yìí pé òru àtọ̀sán tí ń ṣe àkókò ọjọ́ ayé tí ń yí tọ́jú ayé tí fi ń yí fún torí ká lè fi máa ṣe ìrántí òun ni ká lè fi máa ṣe tòun ni òun ṣe dé kẹ́ni kejì ẹ̀rí ká sì lè fi máa fọpẹ́ fóun ọlọ́run tó ń dé kẹ́ni kejì tó ń dẹ̀ dá wa ẹ̀rí ká fi lè wá fi èkẹ́ni kejì kún fún iṣẹ́ rẹ̀ ṣíṣe kẹ́kẹ́kẹ́ àti ìmọ̀ tẹ̀lé ìlànà òun ọlọ́run ọba. bákan náà gẹ́lẹ́ ẹ̀rí ìní àárọ̀ àti ìrọ̀lẹ́ ara àwọn eléyìí náà tọ́jọ́ fi ń yí epo ẹ̀rí tí ilé ayé ẹ̀dá tí ó fi máa lọ wẹ́rẹ́ 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 tẹ́dà tí ó fi di ẹni tí ó fi ilé ayé lẹ̀ lọ́jọ́ ọjọ́ kan tí ò yí ẹ̀dá ṣùgbọ́n tó hàn kedere nínú ìmọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tọ́jọ́ ọba àdẹ́dà. ọlọ́run ọba ń sọ ní suratul ahzab súra orí 23 alukoran aya 39 àti 41 pé ya ayyuhal ladina amanu mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo udkurullaha dhikran kathira ẹ máa ṣèrántí èmi ọlọ́run Allah tí mo dá yín ní ọ̀pọ̀lọpọ̀ ìrántí gbáà ẹ sì máa ṣàfọ̀mọ́ fẹ́mi ọlọ́run ọba láàárọ̀ àti ní ìrọ̀lẹ́. àwọn àfáàjò yọ ayé pé ntọ́lọ́run ọba ń sọ fáwọn ẹ̀dá láàrin ènìyàn pé àtàárọ̀ àti ìrọ̀lẹ́ wa gbogbo ọjọ́ ayé wa ìrántí ohun ọlọ́run ọba ìní ọ gbọ́dọ̀ dálé lórí ìfẹ́ tòun ọlọ́run ọba eré tóun ọlọ́run ọba yọ́nú sí lọ́gbọ́dọ̀ dálé lórí ìmáa sin ohun ọlọ́run pẹ̀lú ìmáa tẹ̀lé lánàá òjíṣẹ́ ẹ̀hún Muhammad sallallahu alayhi wa sallam ìlọ́gbọ́dọ̀ dálé lórí. lẹ́yìn náà ìsàfọ̀mọ́fọ́lọ́hún ìwáforíjì ẹ̀ṣẹ̀ ìgbìyànjú láti máa lo àwọn àkókò yìí
fún iṣẹ́ rere tí ó mú wa dọ́mọ àlìjánnà ìní ọgbọ́dọ̀ dálé ní orí. sẹ́ẹ̀rí ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn ó ti kún kẹ́kẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba wa fáwọn sẹ́ẹ̀rí àtàwọn àjọsìn tó ṣe yí pé òru àtọ̀sán àárọ̀ àtìrọ̀lẹ́ wákàtí ìṣẹ́jú ẹ̀rí ọdún oṣù ẹ̀rí ọ̀sẹ̀ ọjọ́ ayé ọ̀fẹ́ má lè gbà wọ́n tán ẹ̀rí tí èèyàn bá fura. ìdí ẹ̀ nìyẹn kò sí ààyè fún ọmọ ẹ̀dá ènìyàn rere tó dá ọlọ́run ọba tó ṣẹ̀dá rẹ̀ mọ̀ láti wá máa lo àkókò ilé ayé rẹ̀ rádaràda, láti máa lo òru, láti máa lo ọ̀sán rádaràda bó bá ṣe wù ú, tàbí láti máa lo ìrọ̀lẹ́ ẹ̀rí àti àárọ̀ ilé ayé rẹ̀ sí ìtọ́ bá wù láì lò wọ́n fún ìtọ́lọ́wọ́n bá ń fẹ́ kí ó lò wọ́n fún, tó jì sí ọlọ́run náà dẹ̀ ń fẹ́ kí ó lò wọ́n fún. tá a bá ní ká sọ agbègbè àwọn sẹ́ẹ̀rì àtàwọn nǹkan tọ́lọ́wọ́n bá yọ́nú sí tó ṣe pé àtòru àtọ̀sán àtàárọ̀ àtìrọ̀lẹ́ ọjọ́ ilé ayé wa ẹ̀rí ó kún fún ká máa lò wọ́n sáwọn nǹkan wọ̀nyí ká lè bá ìyọ́nú ọlọ́run ọba pàdé láyé àtàlìkì àmọ́ ilẹ̀kùn rẹpẹtẹ ni àlìbérù mẹ́ńlẹ̀ rere ṣíṣe tá a máa lo ọjọ́ ayé wa sí ó kúnlẹ̀ rere mélòó ni ló ń lo ọjọ́ ayé rẹ fún ìwọ olùmọ̀ tẹ́tí gbọ́ mi. islahu bayna nas ìmọ̀ ṣàtúnṣe láàrin àwọn èèyàn oníjà méjì, àwọn èèyàn tí wàhálà tó bẹ́ sí àárín wọn bí yóò ṣe parí tí kò fi ní síjà mọ́ ẹ̀rí. so ìkan nínú in tí a gbọ́dọ̀ máa gbìyànjú láti lo àkókò ilé ayé wa fún ni ṣé eléyìí náà jẹ́ kan nínú tó ń lo àkókò ilé ayé rẹ fún, àbí kọ́ ọmọ wo àwọn oníjà méjì níran wípé àwọn ni wọ́n mọ̀ kò sí ń tọ́kàn mi ọkàn o ọ̀làgbọ̀yé ẹ̀sìn ni. sọ́dákà ìtọrẹ àánú èyí tọ́jọ́ ran yàn àti ìtọ́jẹ́ súnà tí wọ́n fẹ́ ká máa ṣe ó kúnlẹ̀ mélòó ń lò ń ṣe nínú àwọn ọjọ́ ayé rẹ̀ ṣe bọ́ ọya ọ̀dájú tí ṣíṣe sàrà tó ní ọ́la tó ṣòro fún ọ, ṣíṣe ìtọrẹ àánú tó ní ọ́la tó ṣòro fún ọ, ìkan nínú ibi tó o sì gbọ́dọ̀ máa ná owó sí tó o gbọ́dọ̀ máa lo àkókò ilé ayé rẹ̀ sí ẹni mímọ́ ṣètọrẹ àánú mímọ́ ṣe sàrà fún àwọn tí wọ́n náà mọ̀ yìí pé àwọn yìí nídìí kọ́ ọmọ ṣètọrẹ àánú fún kọ́ ọmọ ṣe sàrà fún. bákan náà ni igasatul muhtaj ẹni tó mọ̀ pé oníbùkátà àìlera owó tí ò sí lọ́wọ́ ọ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ kó ràn lọ́wọ́ lórí bùkátà rẹ̀ kọ́rọ̀ rẹ̀ kọjá sáyọ̀ kí ìbànújẹ́ kókó inú àlámọ̀rí rẹ̀. ìkànnù nítorí lè máa lo àkókò ilé ayé rẹ̀ fún ni ìhánẹ́tù dọ̀ìfù ńkọ́ ọ̀lẹ́ kó ràn lọ́ bí ó ṣe dá lágbára ẹni ó ti wà nídàgúnlẹ̀ àìsàn tí òrówó tọ́jú ara rẹ̀ tí wọ́n náà mọ̀ nǹkan bíi méjì mẹ́ta tó wà láyé ìka rẹ̀ ó sì lágbára kó o gbé wọn lọ sọ́sítà kó o lo àkókò rẹ̀ àtowó rẹ̀ sí bí wọn ó ṣe lálàáfíà táwọn náà di alágbára wọn ò ní máa ṣe túọ́túọ́ káàkiri ilé ayé wọn so ń lo àkókò ilé ayé rẹ̀ sórí eléyìí. nasrul maslum bó ṣe sàrànsí fẹ́ ni wọ́n bòsí ẹ̀rí ọlágbára lórí alábòsí tó bòsí bó ṣe bá alábòsí ń jà tọ́rẹ̀ ẹni wọ́n bòsí lẹ́kún so ń lo àkókò ilé ayé rẹ̀ sílẹ̀ al-adlu fil qawli wal fi'l so ń ṣe déédé nínú ọ̀rọ̀ nínú iṣẹ́ nínú ìṣe nínú rìn pẹ̀lú àwọn èèyàn nígbèsí ayé rẹ̀ àbí alábòsí oníjàmbá olùrẹ́ni jẹ ńlọjẹ́ àṣíríkù fil amali nǹkan kéèyàn olódodo nínú sí àtiwà àtisẹ́ ìkan nínú tá a gbọ́dọ̀ máa lo ìgbésí ayé wa sí lélẹ́yìn náà ká tó wá sọ àdúà ẹ̀rí kọ́ ọ máa lò nínú àkókò ilé ayé rẹ sí àti máa bẹ lọ́hùn àti máa rawọ́ rasẹ̀ síwájú ọlọ́hun àti máa ṣàdúà ṣùgbọ́n ọmọ ìjẹ́bọ lọ ọmọ ju ogun lọ ǹjẹ́ ìwọ tí ẹ má pàtàkì àdúà kọ́ ọ máa múnú àkókò ayé rẹ láti lò ó sójúpọ̀nà títẹ́wọ́ sí ẹlẹ́dàá rẹ kọ́ ọ máa tọrọ ntọ́ nfẹ́ lọ́wọ́ rẹ̀ àbí kọ́ ọ máa sáré rọ́ká ilé àwọn tí ò lè gbà ọ́ là kọ́ ọ máa sáré rẹ̀ ká kó o fi ọlọ́run tó lè gbà ọ́ lẹ̀ ẹ̀rí kọ́ ọ máa lọ bá
kó tẹ́wọ́ àdúrà síwájú rẹ̀ pé kó ṣe dáadáa báyìí fún kó ṣe dáadáa báyìí fún kọ́lá ò níbi burúkú báyìí kọ́lá ò níbi burúkú báyìí inú tá a máa ń lo àkókò ilé ayé sí ẹni ká fààyè lẹ̀ láti súnmọ́ Ọlọ́run ká tọrọ tí à ń fẹ́ lọ́wọ́ rẹ̀ ká ní kọ́lá wà nínú àwọn nǹkan burúkú tí a fẹ́ àwọn ọ̀sẹ́ tí ó sun àmọ́ Ọlọ́run táàbí dẹni Ọlọ́run ńkọ́ ó kúnlẹ̀ ẹ̀rí tá a lo àkókò ilé ayé sí àfikọ́ máa súnmọ́ àwọn ọ̀sẹ́ tí ó sọ ọ́ dẹni èṣù tí ó sọ ọ́ di pòkì tí ó sọ ọ́ dẹlẹ́sẹ̀ nílé ayé rẹ̀ ká máa pèèyàn sójú ọ̀nà Ọlọ́run ká máa ṣe wàásù fọmọ aráyé nítorí ìtọ́lọ́run ọba nìkan láì ṣe nítorí àti máa kó ọrọ̀ ilé ayé jọ ìyẹn ń kọ́ ṣèbó onímọ̀ ò lẹ́kọ̀ọ́ ọjọ́ àfààní ọjọ́ lọ́mọ kí ó ní ọjọ́ mùsùlùmí ni ṣèbí ọ̀làǹfààní àti máa múnú àkókò ilé ayé rẹ̀ láti báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run bọ́ bá ṣe lágbára mọ́ sóun sì yẹn tàbí kọ́ ọ máa lọ gbọ́rọ̀ Ọlọ́run kọ́ ọ máa lọ gbọ́ dánilẹ́kọ̀ọ́ Islam kọ́ ọ máa lọ gbọ́ wàásù lọ́dọ̀ àwọn àfáà súnà táwọn gbẹ́jọ́kọ̀ wà síkalẹ̀ nítorí ìtọ́lọ́run nítorí kẹ́dà ó lè sórí láyé àti lálẹ́kẹ̀ àmọ́ tí èyí ṣe torí ayé tara wọn tàbí kí wọ́n lè máa gba owó àpò yín torí ìtọ́lọ́run ni wọ́n fi ń wáyọ̀nù Ọlọ́run ká lè là ká lè sórí lálẹ́kẹ̀ àmọ́ díẹ̀ nínú àkókò rẹ̀ wò ló ń lò séyún tá a bá ní ká sọ lágbègbè ìjọsìn fún Ọlọ́run ìjọsìn fún Ọlọ́run tá a lo àkókò fún kúlẹ̀ àwọn ìbáàdà tọjọ́ ràn yàn ìtọ́jẹ́ súnà ìtọ́jẹ́ mustahabu ńkọ́ àwọn ọ̀ràn yẹn wákàtí 5 ń bẹ ńlẹ̀ irun jímọ̀ ń bẹ ńlẹ̀ tá a máa lo àkókò fún ìwé yìí lo àkókò rẹ fún kankan nù wọn ká tó wá sọ àwọn àrùn súnà irun dùà ń bẹ ńlẹ̀ ká wọ mọ́sálásí ká tó jókòó ká kíráka méjì ọ̀ ń bẹ ńlẹ̀ irun kìyàmù léèlì ọ̀ ń bẹ ńlẹ̀ ẹ̀rí ká tó wá tún wá sọ ẹ̀rí àwọn àwẹ̀ èyí tọ́jọ́ ràn yàn àtàwọn àwẹ̀ èyí tọ́jẹ́ súnà àwọn àwẹ̀ tọ́jọ́ ràn yàn bí àwẹ̀ Ramadan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àwẹ̀ èyí tọ́jẹ́ súnà bíi ti Monday bíi ti Thursday so ń lo àkókò ayé rẹ̀ fàtí fi gbà àwẹ̀ ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká tó wá sọ ń pa sàká ǹjẹ́ ò ń gbìyànjú láti yọ sàká tọ́jọ́ ràn yàn ò ń gbìyànjú láti ṣe sàrà tọ́jẹ́ súnà ká tó wá sọ ájì sọ fàkókò lẹ fàájì òkúkú lówó lọ́ọ̀lọ́ àlàáfíà sì ń bẹ olóò lè fi bísínẹ́sì rẹ lẹ̀ ṣé n tọ́ sọ fọlọ́nu tọ́ ọba kú láì sáájì ẹ̀rí tájì sì ti dọ̀ràn yàn lé ọ lórí látara kówó ń bẹ ọ̀nà dá àlàáfíà wà ẹ̀rí umura náà ń bẹ ńlẹ̀ tọ́jẹ́ súnà ó fàkókò rẹ lẹ̀ láti lọ sí olóò lè pa bísínẹ́sì rẹ tì Ọlọ́run sì dán torí kó o lè wá sìn ẹ̀sìn ìsìláàmù lọ́lọ́run sì torí ẹ̀ dá ọ kódà ń torí ẹ̀sìn mi olóòlè fa àkókò rẹ̀ lẹ̀ fún múra tọ́lọ́n bá ní ọmọ bọ̀ pé àkókò àti jáde nílé ayé rẹ̀ tó kọ́ ọmọ bọ̀ sọ yípo ò lè fi bísínẹ́sì rẹ̀ lẹ̀ ò lè kú ẹ̀rí ó lè fa àkókò lẹ̀ fún tìláwà Quran ọ̀dẹ̀ lè ka Quran ó lè fa àkókò lẹ̀ fún yẹn ẹ̀rí tàbí ò tí ẹ̀ olóhùn ọmọ Quran ká ó lè fa àkókò lẹ̀ fáti lọ kọ́ Quran bó ṣe lè máa kà lọ́dọ̀ àwọn àfáà tí ọkọ̀ nítorí tọ́lọ́n nílé kéwú tó ti mọ Kùránù ká kódà tó tó máa dìísì ká tó tó máa àwọn ẹ̀kọ́ ìsìláàmù míì náà ká tí wọn náà fi lè wúlò fún ìsìláàmù àti mùsùlùmí ẹ̀rí àwọn àfáàjò yọ ayé pé àkókò ilé ayé inú tó yẹ ká bẹ̀rù Ọlọ́run lára rẹ̀ púpọ̀ púpọ̀ ni torí Ọlọ́run ó bi á léèrè bá a ṣe lò gbọ́ inú àdìsí tọ́lá láàfíà tọ́tọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wa ànábì ní ẹ̀dá òní gìgísẹ̀ ẹ̀dá méjèèjì òní tí wò kú lórí ìdúnwájú Ọlọ́run lọ́jọ́ gbéǹde àríkíámà tọ́lọ́run fi béèrè nǹkan 4 lọ́wọ́ ẹ̀dá orí ìdúólẹ̀dọ̀ wà pẹ̀lú gìgísẹ̀ rẹ̀ méjèèjì ẹ̀dá òní tí ṣiṣẹ́ kú níwájú Ọlọ́run tọ́lọ́run fi béèrè nǹkan 4 lọ́wọ́ ẹ̀ fúnra ẹ̀dá ni ó sì dọ́lọ́run lóhùn àǹjísùn ara rẹ̀ fíìmù àbúlà ibi ó lò sí ìwọ náà má bí ó ń lo ara ẹ sí ìdí ògógóró ìdí ẹmu farasesi náà gbáà lílu ara sójúpọ̀nà ẹ̀sẹ̀ lóníranran ọjà bọ̀ bí tó lu ara rẹ̀ sí ẹ̀ẹ̀kejì ìgbésí ayé ẹ̀ ibi olùó parí sí ọjà bọ̀ rẹ̀ wọn náà rà bọ̀ jẹ́ bó ṣe ń lò gbèsè ayé rẹ̀ náà ọjà bọ̀ rẹ̀ wà má lè dúkìá tọ́lọ̀ ń fún ọ owó tọ́lọ̀ ń fún ọ ibi ó ti rí ńgbò rí tán tó kó jọ tán ibi ọ̀nà sí ọjà bọ̀ ojúpọ̀nà kẹ́ni kejì níwájú Ọlọ́run wà ní ẹlmi ìmọ̀tọ́ Ọlọ́run fi mọ̀ má àmì tàbí ì ń tó fi ṣe
ibi ó lò sí olùsójúpọ̀nà rẹ ni o ojúpọ̀nà abú ló lò sí ni o ọjà bọ̀ kí ni ó jẹ́ sí ẹ̀ ń wájú ọlọ́run ìwọ náà máa ronú torí pé bá lè lè ìsánú àlànàfṣe ìbàṣẹ òkúkú dínà ìrà rẹ ọgọ́rùn ẹ̀dá àkókò ilé ayé wọn fi ń ṣèranù ni ìdí yòyò yín ayé àtọ́jú ara nǹkan gbogbo ẹ̀ báwọn ìdí afọ́nufọ́ra máa wo sinimá máa wo fíìmù máa fi ṣeré máa lọ fi wo bọ́ọ̀lù káàkiri ayé nítorí pé àwọn igu wọ́n ti gba kọ́ọ̀pù wọ́n ní wọ́n ti dolówó òun náà á lọ kọ́ bọ́ọ̀lù gbígbá ní ìsìn torí pé òun náà fẹ́ là nídìí kíni o bọ́ọ̀lù ṣé kádàrá rí bákan náà ni bá lọ kọ́ bọ́ọ̀lù tọ́lọ́ ló sì ní ọ̀tá ọ̀pá tiẹ̀ ta nìyẹn ẹlòmíì ìdí kíọ́sì tẹ́tẹ́ ni ọmọ làkókò rẹ̀ sí àti ìdí tẹ́tẹ́ púùlù rádaràda òòrà àkókò rẹ̀ lò fáyà ọ̀ ń darí ibi iṣẹ́ báyìí bí apalọ̀ lọ́lọ́gún lẹ̀ sí o lè ṣe wákàtí mẹ́ta o lè ṣe wákàtí méjì níbẹ̀ aya ń bẹ ọmọ ń bẹ ọ̀lọ́ jókòó tí wọn kí wọ́n rójú rẹ̀ ńlẹ̀ so ọlọ́run aláàánú jùlọ kò ní já lo ìgbésí ayé wa ládaràda yóò sànú yóò sàmọ̀nà wa ọmọ àlìjánà ni ó ṣe gbogbo wa kò ní ṣe wá lọ́mọ náà já ànámà lọ́la la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọlọ́run bá ní sàn bàbá wa ní ẹ̀sán lórí àkókò ní ọgbà wájú báyìí lọ àwa tó nípa bàtà tó máa tẹ̀ sí iwájú fáńfààní ẹ̀yìn tẹ́ bá fẹ́ dá sí ètò nọ́mbà tẹ́pẹ́ wá sí ni 08082631031 kó tó di pé àwọn ètò yóò máa wọlé lọ́lọ́kan ọjọ́ kan. fáńfààní ẹ̀yìn tó ṣe wípé ẹsẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò ni pẹ̀lú ògbọ́lọ́wọ́n bá lẹ́yìn wákàtí kan sísìn ẹ láǹfààní láti lọ wo Facebook yín èyí tá a mọ̀ sí ọ̀rẹ́ ojú rẹ̀ dà jẹ́ abára wa sọ̀rọ̀ yẹn Facebook bákan náà naam waaleykum salaam wa rahmatulah. Ajaba ni fún lihiya wa. Naam. Lihiya. Naam. Fani kún ní ọjà nígbà tó bá ti wáyé. Ẹ ṣeun. Wọ́n ní sáà ustaz scale wọ́n ní agbọ́n wa táyé pé ọ̀run bá ti yọ ọ́nbẹ̀ tó funfun sáà lè kún ní nǹkan. Naam a lè kún ní nǹkan ntí a lè kún ní dúdú gbogbo àwọn nǹkan mi tó yàtọ̀ sí dúdú yẹn ó ní a lè fi kún a gbọ́dọ̀ kún dúdú wallahu ta'ala a'lam. tó ọlọ́run bá ní sàn ilẹ̀ sàn lé o. bákan náà ẹ bá ní gba àwọn ọmọ wa kéékèèké ẹ bá ní gbà wọ́n nímọ̀ràn so bọ́ọ̀lù níra yìí tẹlifíṣàn níra yìí àtàwọn àgbàlagbà náà ijó jíjó ní Facebook àwọn obìnrin Facebook ní àwọn ọkùnrin bọ́ọ̀lù ní ìmọ̀ràn wọlé bá ní fáwọn àtàwọn tí wọ́n jẹ́ òbí wọn náà bákan náà. tọ́ ọlọ́run yóò jẹ́ kí a gbégbé sí ayé rọrùn eléyìí inú tí ń pa ayé rẹ tí sì ń pa ayé ọmọ èdè nìyẹn rún ni inú tí ń gbàgbé sí ayé ọmọ èdè nìyẹn jẹ́ ni téèyàn bá dé ìta yóò wọn bá àwọn ọmọ ẹ̀dá yóò wọn bá wọn sunkún níbi tí wọ́n ń lo àsìkò wọn sí pé ní tí ò lábọ̀ ni ní tí ò lè jẹ́ kí gbèsè ayé wọn lójútu ni ẹ ń bá di ọjọ́ ogbónú wọn yóò wọn bẹ lọ́n kú fún rẹ ni torí ìdí eléyìí ẹ jẹ́ alásùkò wá síbi tí ó wúlò fún wa tí ó jẹ́ ká látúbọ̀ tán dáadáa láyé ń bẹ àti níjọ́ gbé ìdí àlàkìyàmọ́ fọlọ́n kò dúró tí wọn kò sí dáadáa fún wa. àmín jazakumullahu khairan. inshallah lẹ́yìn bí wákàtí kan ní ìsìn aláǹfààní láti rí wa lórí Facebook bákan náà aláǹfààní láti rí wa lórí ẹ̀rọ ayélujára ìtàmọ́ǹkà fúnra wa nuralislamibadan.blogspot.com bákan náà nínú YouTube wa ẹ bá wa pàdé níbẹ̀ lágbára Ọlọ́run ọba bí yóò ṣe fẹ́ mọ ní alẹ́ tòní so ní àṣírí hàn so ẹ má bínú pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kò ṣe dáadáa tó pẹ̀lú ògo Ọlọ́run ọba àtúnṣe yóò dé bá ilé tó bá di ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba ẹni tí ń gbé sókè gbé sílẹ̀ tẹ̀fín láǹfààní láti gbọ́ wa kété pé nílé àwọn náà ní Ọpẹ́yẹmí Adéwálé olóòtú ètò ní Alhaji Tahir Abolade Imam ọmọ yayin nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal títí ọjọ́ mẹ́jọ ọ̀hún lágbára Ọlọ́run ọba màá sàlámà.